mo kàn wò pé ká gbára wa ní ìmọ̀ràn ni ṣe get nǹkan tí ń sọ ká gbára wa nímọ̀ràn èwo ni ká jà ká máa yòdì kò dáa ó dùn obìnrin ju kán na obìnrin lọ gbogbo ìwà tán fi kọ́ yín lẹ́yìn yẹn ẹ má lò ní ìgbéyàwó ó máa ń dá nǹkan rú ni ó máa ń bá nǹkan jẹ́ ni ẹni tó bá yan òdì ó máa wá ẹni tó máa bá sọ̀rọ̀ ṣé kò ní máa. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí tí a mọ̀ sí Wùmí Toríọlá ó ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Frank Idoho tí ó sọ wípé òun lè yan òdì látẹ̀ní dọ̀la arábìnrin yìí ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ ó tún mọ́ọ̀kì rẹ̀ pẹ̀lú ẹ jẹ́ ká gbọ́ látẹnu Wùmí Toríọlá sí Frank Idoho àbí Idoho ni kò yé mi. wọ́n tó dọ̀ kí ẹnu máa rùn nulẹ̀ kó má rèéyàn bá sọ̀rọ̀ ni á báyàn sọ̀rọ̀ lórí fóònù à ń sọ ń sìn ẹ máa ní èèyàn kan pè mí pé yíyá olóṣó nọ́mánọ́mà kò sí nǹkan tẹ́ fẹ́ fi bú àwa yìí mọ́ èmi náà dẹ̀ ti rán sílé kò lé tó bá ní I'm sorry èmi náà máa bẹ̀ padà I'm sorry èèyàn kan tilẹ̀ tún ti bẹ̀rẹ̀ àbí ṣé a lè gbára wa nímọ̀ràn ṣé dìgbà ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń gbọ́rọ̀ sẹ́nibọ̀dì lẹ́nu ńlé orí social media tẹ́ máa ti gbọ́ràn ṣé àwa tí ẹnu wa lè bá yín sọ náà àní lè bá yín sọ àkúnsọ tiwa ọmọ yìí bá ń gbé stand wa mo fẹ́ mu beetroot ọ̀rọ̀ yìí máa kùn lálẹ́ ó máa pẹ́ lọ bí iṣẹ́ lọ́la mo fẹ́ rest àwọn ọkùnrin máa bú mi lálẹ́ máa yọ tọkùnrin máa yọ tóbìnrin bọ̀ nínú ọ̀rọ̀ yìí tóbìnrin ò pọ̀ ká má parọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ she no marry ẹ kàn fẹ́ jẹ́ ń lánú sọ̀rọ̀ ni mi ì dẹni sọ tẹnu mi torí bá sọ tẹnu mi ń sìn lómi máa bú sẹ́kún mo ti lọ́kọ ẹ sunkún ara yín ẹ sunkún ara yín aláìtàláì ẹ̀yin tí ṣe ń sọ lọ ọmọ íńtánẹ́ẹ̀tì yìí ń bẹ ó ń gbé gbogbo ẹ̀ lọ sókè ni mo fẹ́ ká bára wa sọ̀rọ̀ bí ọmọ ìyá ká bára wa sọ̀rọ̀ bí tẹ̀gbọ́n tàbúrò ká bára wa sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n àti àbúrò àti ọmọ ìyá gbogbo ẹni tẹ̀lé fẹ́ ń gbé fídíò nǹkan tèmi ò ṣe ń wá sórí live ni pé àwọn tó máa pín wa tó máa gé kéékèèké wọn ti máa ń pọ̀ jù wọn ò dẹ̀ nínú kámẹ́rà èèyàn máa wo bàìbàì ní skin mi ló ń dán yẹn rí mi ń dán mi ló filter o mo rí life rẹ̀ àwọn tó rí mi ti rí ṣùgbọ́n àwọn fídíò lórí burúkú tẹ máa gé lúwẹ̀ máa wò rakọrakọ ní ibi tèmi ò ṣe ń ṣe láìfù púpọ̀ nìyẹn kò da ẹnu kámẹ́rà ẹ bá rẹni tó ní iPhone ẹ tọrọ ẹ bá rẹni tó ní Samsung gidi ẹ tọrọ ẹ kọ́mì èèyàn tó ní sáàmì ẹ̀bọ lórí low budget kò da tí wọ́n bá fẹ́ sáàmì ẹ̀bọ gidi wàá ṣe lórí high budget èèyàn kan gbé mi lórí program kan tí mo lọ ní Premiere mo repost fídíò yẹn tẹ bá rí bàbá snap tọmọ yẹn mú tó fine mo repost ẹ pé nǹkan tá à ń sọ lélẹ̀ ń ṣe kó fẹ́ ṣe gbéborùn kí gbogbo ẹ máa wo rakọrakọ is an insult kò dáa ẹ máa ṣe low budget amẹ̀bọ